tó ẹ̀yin ènìyàn wa a kú bójọjọ́ ti rí ní gbogbo ibikíbi tí ọwọ́jà ètò yìí bá ti ń bá yín. A kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Ọlọ́run ọba tó ní ilé ayé tó ní kápá ọlá yóò jẹ́ kí gbogbo kìràkìtà wa yóò jọ já síbi tó dáa. Ní ó pẹ́ mi díẹ̀ tẹ́ ẹ ti rí mi gbẹ̀yìn lórí ètò. Ẹ má bínú sí mi. Òjòjò ló ṣògùn, òjòjò ló ṣògùn, ara ògùn ò le. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kiri báyìí lológo jí. Ẹnìkan kì í bókun okùnrin ẹyẹ lórí ìtẹ́. A tún ti jí sórí ètò lẹ́nìí bó tẹ̀ jọ pé ó ti tó bí ọ̀sẹ̀ mélòó kan tá a ti wá gbẹ̀yìn. Ẹ má bínú sí wa, ó fẹ́ ṣe bí ibà díẹ̀ ni. Ilé tó mú wa wá lónìí tó sáré mú mi wá, ó ní àwọn awuyewuye kan tá à ń rí lẹ́nujọ́ mẹ́ta yìí lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Ilé tó sì jẹ àwa lógún, ìdàgbàsókè ilẹ̀ wa tó jẹ wá lógún. Inú dídùn àti orí yíyá òun lọ́wọ́jà àwọn information tá a gbọ́ ló mú wá fún wa. Tá a bá sì ti ń gbọ́, àwa ò gbọ́dọ̀ mọ̀ jẹ́ kí títẹ̀ yìí náà, a gbọ́dọ̀ mọ̀ jẹ́ kí tí yín ó di nípa ẹ̀. Òun ló mú mi wá lénìí pé mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ gbọ́. Ààrẹ wa Bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu tó jọmọ bíbí ìtọ̀dọ̀ tí wá ń bí, wọ́n ṣe àwọn akitiyan kan, àwọn ìgbìyànjú kan lórí ọ̀rọ̀ bílẹ̀ Yorùbá ó ṣe dàgbàsókè. Lélè tá a ti ń pariwo mọ́ wọn lórí ẹ̀ látọjọ́ tó ti pẹ́ pé ìjọba ẹlẹ́kùnmẹkùn, ìjọba ẹlẹ́kùnmẹkùn, tàbí kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ kó kàkó mọ́ bá tiẹ̀ lọ. Ibi tí ẹ̀kọ́ ti fojú múmu hàn, tí àlá ti fokú ọ̀lẹ hàn, ibẹ̀ la bá dé yìí. A ti wà lórí rẹ̀ báyìí. Nítorí mú mi wá nù pẹ̀lú àwọn awuyewuye kan tí n tó fi kún lẹ́gbẹ̀ẹ́. Ẹ mọ̀ pé tó tèmi yìí pẹ́ kì í sì pọ̀ jù, torí kẹ́ lè ráàyè láti jókòó kẹ́ ẹ wò ní ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ ó pẹ́ jù. Eléyìí tó ṣe ka bàbá ń bẹ̀, òun lọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Níbi àyálẹ̀ ìjẹta sí mọ́júmọ́ àná, àyálẹ̀ ìjẹta sáàárọ̀ àná, information kan ó tó wa lọ́wọ́ wípé ọ̀rọ̀ ẹlẹ́kùnjẹkùn tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé Bàbá Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́dẹ̀ sí àwọn ìgbìmọ̀ abẹnugan ti ilé ìgbìmọ̀ asòfin. Wọ́n ti sẹ́ndì ẹ̀ sí wọn. Wọ́n dẹ̀ ló ti pass second reading. Tábàlì kan pass second reading ó pé last stage ló wà. So ìrètí ló kù báyìí ká mọ ibi tá à ń lọ. Ntí ó fi bí ìlú yìí ó ti rí bí Nàìjíríà ó mọ exist ní o, bẹ́lẹ́kẹ̀ ó kadà kẹ́kọ̀ọ́ ìdání ní o. Ibi tá a ti mọ̀ lábàdé yìí, ibi tá a ti mọ̀ làbá ló mú sọ pé ẹ̀kọ́ ti ń fojú múmú hàn bọ̀ báyìí. Nígbà tó ti lè pass ẹ̀, ìgbé kí regional system wà, ó dẹ̀ ti ṣàwọn ètò kan, ó ti yan àwọn tí ó jẹ́ olùdarí fún àwọn region kọ̀ọ̀kan láti July ló ti yàn wọ́n. Ó ti sẹ́ndì orúkọ àwọn yẹn náà sí house fún reading. Mẹ́ẹ̀mọ́ àná àbí nǹkan náà ló sẹ́ndì yẹn tiẹ̀. Àmọ́ ibi tí wọ́n bá yẹn dé ní tiẹ̀ bọ́ títí orí ọlẹ́rọ̀ ẹlẹ́kùn òjẹkùn ti regional system, wọ́n ti sẹ́ndì yẹn sí house. Wọ́n ló ti pass second reading gẹ́gẹ́ bí information tá a gbọ́ underground. So ìyẹn là ń retí. Bí wọ́n wá buwọ́lù torí àwọn ìjọba tó ti ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò rí kíní yìí ṣe. Nígbà tí Goodluck Jonathan tó jókòó nígbà ìjọba tiẹ̀, ó pe àwọn ìgbìmọ̀, ó ṣe conference fún gbogbo orílẹ̀-èdè partake inú conference yẹn pé káfẹnukò sórí regional system. Eléyìí táwọn èèyàn ti ń pèpè fún pé
kí wọ́n padà sórí conference táwọn ṣe ń gbà yẹn táwọn ará bí ò fẹ́ ká padà síbẹ̀ àwọn tí ò fẹ́ kó work wọn àfẹ́ kó padà síbẹ̀ nígbà yẹn but now bàbá Buhari dé kò tiẹ̀ síbẹ̀ ni pé òun rí tiẹ̀ gbogbo yẹn pariwo títí kò tiẹ̀ dá wọn lóhùn bọ̀ǹbọ̀ ńgbà tí Tinubu débẹ̀ yìí tó tún jẹ́ sátánà òun tó ti wọn ló ti wọ second reading báyìí ìyẹn làwọn ń retí àfẹ́mọ̀ ibi tí ó já sí nítorí pé even tá a bá tiẹ̀ tí ì gba òmìnira kápá àti ìgbòmìnira tẹ́lẹ̀ kálukú bá sì ń ṣèjọba ìlú rẹ̀ yìí máa rọrùn fún yàn láti sọ pé mo fẹ́ lọ pé mo ṣe tá àti lọ dá dúró ó rọrùn yẹn gan ò ní ẹjọ́ nú regional system yẹn ó fi wá lọ́kàn balẹ̀ so agbára ó kù láàrin gbùngbùn wọn ó kàn rẹ́ńdà àárín gbùngbùn yẹn useless níta sọ láti jọ ẹni yẹn nígbà tó bá ti rẹ́ńdà useless tí ò ní túmọ̀ mọ́ eléyìí táwọn èèyàn ń fẹ́ máa pa ara wọn torí àti di president Nàìjíríà yóò kó ń bẹ̀ kò ní sí jàgídíjàgan mọ́ ìyẹn kọ́kọ́ lọ ná. Number 2 ìlú kọ̀ọ̀kan ó lè máa mójútó ọrọ̀ ajé wọn irú èyí tá a da ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá nù táwọn gómìnà wá ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò rí everybody wọn wá ń tẹ̀lé allocation tí wà wá láti federal lọ ẹ̀sùn ń du àwọn ọmọ yín tẹ̀ ṣèjọba lé lórí ń bí ẹ̀ gba tax lórí wọn ẹ̀ kó láàrin gbogbo nítorí tí wọ́n fún yín padà tó wọn àmú kéke tẹ̀yìn bá kó àkàsù ẹ̀kọ́ apẹ̀rẹ̀ 4 lọ àti àka agbọ̀n 2 àtọ̀hún yẹn wọ́n wàá fún yín ní àkàsù ẹ̀kọ́ kan padà àti ààbọ̀ agbọ̀n àkàrà pé kẹ́ lọ pín láwọn ọmọ yín lọ́wọ́ àwọn wàá pín àkàsù ẹ̀kọ́ agbọ̀n 2 ńlá wọ́n pín sí Kánò táyé pé táwọn dẹ̀ ń fi ilé òtó nǹkan kan táwọn ń fi ilé nípínlẹ̀ Ọ̀ṣun mò ń fi kéèsì ìpínlẹ̀ Ọ̀ṣun ṣàkàwé ni o mo fi ṣe case study nǹkan tán generate lọ́ṣun tí federal government ń rí lọ́ṣun wọn ò rí ń Kánò Ọ̀ṣun state ní refinery ní brewery omi asoro níléṣà tá ti ń pa trophy Kano state ní wọn ò gbọ́dọ̀ ta ọtí lórí ilẹ̀ òun ṣùgbọ́n owó tá a bá wá gbà lórí bọ́ṣun ṣe kéré tó yẹn ìwọ̀nba VAT tá a bá yọ lórí ọtí trophy nípínlẹ̀ Ọ̀ṣun àwọn ará Kánò ni ó wà pín largest bẹ̀ àwọn ni ó jókòó lé wọn ó jókòó jẹ ẹ sì jẹ́ wọn ta trophy lórí ilẹ̀ yín ṣe é rí pé yàn jẹ ni ṣùgbọ́n nísìnyí ẹ̀kọ́ ti fojú múmu hàn nígbà tí oníkàkùn bá ti ń dá ìjọba ẹlẹ́kùnmẹ́kùn rẹ̀ ṣe tá bá ti pín ẹkùn ilẹ̀ Yorùbá pé ẹ̀yin Yorùbá ẹkùn titi yín nì ẹkàn mọ́ lórí wá tí ó jẹ́ president yín àwọn gọ́fúnà yẹn lè máa exist bọ̀ olórí máa wà láàrin tẹ́ẹ̀mọ̀ jábọ̀ fún tí ó máa control region mẹ́fẹ̀ẹ̀fà papọ̀ because kò gbọdọ̀ mọ́ sí torí tí ò bá sí kò ní jẹ́ kíkí níyẹn ó dùn ìyẹn ní. Number 2 bẹ̀ so wá rọrùn kọ́sùn state ó wá ta trophy kẹ́yìn tẹ́yìn mú trophy kẹwàá lẹ́ẹ̀ fẹ́ gbà nínú owó ará ìpínlẹ̀ Ọ̀ṣun ibi tí ó ti ní ewu nìyẹn ìdínú táwọn èèyàn ṣe ń gbìyànjú pé ìjọba ẹlẹ́kùnmẹ́kùn tá a bá tiẹ̀ tí ì pín orílẹ̀-èdè wa ìtọ́ra àpàdé àpín gbẹ̀yìn ní ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ àápín tó ní kálukú ó lọ tí n bá sọ ilé tó ti tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta kan tá a wá sórí ìkànnì ẹ̀rọ lọ́wọ́ ba ẹ̀yìn èèyàn mi ṣùgbọ́n lábẹ́ bí tí ò kó rí ẹ jẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ dání ibẹ̀ ni ó padà yọrí sí lágbára Elédùmarè bó ti sọ fún yín nínú fọ́nrán kan fídíò kan tí mo ṣe lọ tí mo ní gbogbo ọjọ́ ayé yín tẹ́ bá ti ń jí nílẹ̀ Yorùbá àdúrà bá Yorùbá ó ṣe bọ́ gba òmìnira ni ẹ máa ṣe ẹ má ṣe àdúrà kankan jù bẹ́ẹ̀ lọ torí bẹ́ẹ̀ ni wọ́n so wàhálà tó bá ilẹ̀ Yorùbá àti ìdàgbàsókè wa ibẹ̀ náà sọ̀rọ̀ sí tá a bá gba òmìnira kò ní sí ìdàgbàsókè ìran Yorùbá dẹ̀ ti pẹ́ àwa la rí ìrírí jù àwa nìyà kíní yẹn jẹ jù pẹ̀lú báwọn bàbá wa ṣe fagbára ṣiṣẹ́ tí wọ́n dààmú tí wọ́n fomi jí ojú wọn rìnrìn àjò nínú ayé pé kí nǹkan ó lè bá a dá tó wá jẹ́ pé ọmọ alápatà wọn wá ń jí gungun ìdí nìyẹn tèmi ṣe dúró pé òmìnira ní solution kò sọgbọ́n
ṣùgbọ́n náà àbúrò òmìnira òun náà nìkan fún wa ní regional system. Àbúrò òmìnira ni tá bá fún wa ní àbúrò òmìnira tá kọ́kọ́ ń dẹ́kun wa ṣe ná from there a rí strategize bá ṣe fẹ́ rìnrìn àjò wa. Ìgbà yẹn ni yóò rọrùn gan. A mọ odó tá ń dán ńlá sí, a mọ bó ṣe ká rìn tá a fi ní bọ́ sọ́wọ́ àwọn ará abímọ́. ṣùgbọ́n kan wà ń bẹ̀, bá méjì ni, game of probability ni. Ó possible káwọn ará bí ó takò ní third reading àbí kí kéṣù ṣe wọ́n kí wọ́n gbà wọlé. Bá méjì tó wà lórí ẹnu tẹ́sù bá ṣe wọ́n tí wọ́n gbà wọlé, a gba ìlú nílẹ̀ Yorùbá tá a jò sí. Kí nìdí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òmìnira pé tá a bá rí àbúrò òmìnira gbà, ìyẹn regional system. Tẹ́ ẹ bá wo bí tí development délẹ̀ Yorùbá lónìí, ẹ rí wípé ayé ìgbà tí ilẹ̀ Yorùbá wà ní regional system la ní gbádùn jù, ní ìfọ̀kànbalẹ̀ wà jù, ní gbogbo ìdàgbàsókè tí Yorùbá rí lónìí sì wà. Àwọn ìdàgbàsókè táwọn gómìnà yín ò mọ̀ ṣe tẹ́ mọ̀ rí làwọn títí wèrè títí tí wọ́n ṣe tí ó bàjẹ́ lóṣù 6 irú ètí Dàpọ̀ Abíọ́dún wọ́n ṣe sí ibi àdúgbò kan lágbàdo ń bí tí wọ́n ń pè ní Tóyìn, ká tó dé Tóyìn bí báyìí tó ṣe sí crossing tẹ́ bá rí láti bí under bridge àgbàdo ń bí báyìí lọ sí Tóyìn, títí tí Dàpọ̀ Abíọ́dún ṣe síbẹ̀ ní 2 years ago tó parí ẹ̀ ní December, ó bẹ̀rẹ̀ January 2022, ó parí ẹ̀ ní December 22, ọ̀nà 2 kilometre. Ẹ lọ wò ọ̀nà yẹn ti bàjẹ́ pátápátá. Òjò ilé tó àṣírí ọ̀nà yẹn sìn ní táwọn gómìnà ilẹ̀ Yorùbá ń ṣe nìyẹn tán ń ṣe káàkiri. Wọ́n máa fi ọ̀nà tù yín lójú. Tá máa ń sọ pé èèyàn ń kówó jẹ, ojú federal government làwọn aráàlú máa ń wò jù. A kì í tẹjú mọ́ àwọn gómìnà tí ń rúlu wa wípé àwọn gangan lọ bàyé jẹ́ èèyàn. Àwọn ló yẹ ká rí torí àwọn náà súnmọ́ wa jù. Àwọn ni ikú tí ń pa ni, tí ń jókòó ti ní lójoojúmọ́. Àwọn governors ni, ẹ lọ wo wọn. Tí bá rí governor state yẹn ti náà bọ̀ wọ́n dì í kí wọ́n mọ̀ pé orí iná làwọn jókòó lé lórí. Irọ́ ni wọ́n ń pa fún wa ọdún 8 tán ṣe. Irọ́. Ẹ lọ àwọn governor yẹn káwọn nǹkan tán dánwò. Tí governor bá bá yín sọ̀rọ̀ yóò ní a ti sọ̀nà. Sọ́nà ni ọ̀nà ní ìṣòro tá a ní báyìí. Àwọn èèyàn oró ń jẹjẹ mọ́ gómìnà yóò máa sọ pé à ń sọ́nà ni. Ọ̀nà ni. Insecurity wà káàkiri. Gbìyànjú báwọn àgbẹ̀ ṣe padà sóko. Nígbà tá à ń sọ yìí pélẹ̀ Yorùbá ń gbèrú. Kòkó èrè oko Awólọ́wọ̀ fi ṣe gbogbo ètò tó ṣe pátá. Oko ọ̀hún lè jẹ́ káwọn èèyàn orí wọ̀ mọ́lẹ̀ ní. Ẹ tún mú ọlọ́pàá, ẹ̀dẹ̀ ọlọ́pàá sáráàlú. Ọlọ́pàá máa pe rẹ̀ lọ́rẹ̀ aráàlú láì máa pọ́ta aráàlú ni wọ́n. Tí Fúlàní bá jẹ kó èèyàn, tí wọ́n jẹ kó rẹ̀ bá lọ fẹjọ́ sùn ọlọ́pàá wà á mú Fúlàní wà á fọwọ́ ra lórí yóò ní kó san 50,000 fún ọ̀tán jẹ oko tó fi 10 million ṣe. Ṣẹ́ni pọ́ta aráàlú lọ́lọ́pàá. Tó bá ti pé irú ìdájọ́ tí wọ́n ń lò ní Ghana ni wọ́n ń lò lórí làwọn ọlọ́pàá ń lò lórí àwọn Fúlàní àtàgbẹ̀ ń bí báyìí. Ṣé àrùpá àwọn Fúlàní ó wọ oko lóko mọ́ fi ẹran jẹ? Bá ṣe ń pariwo tá à ń sọ́dọ̀ ńlá Fúlàní sì fi ẹran jẹ oko àwọn èèyàn lọ. Adẹ̀ ń pariwo pé yẹn ò ní mú. Ṣebí táwọn bá rí ráìsì jẹ mọ́, ìtàn pè níyàn ní kéèyàn máa rí nǹkan kan jẹ. Ṣebí táwọn bá rí ráìsì jẹ mọ́, ráìsì ló ti di 110. Ráìsì táwọn pariwo pé 85 kìíní kan jẹ́ òní ó ti di 110. Báyìí àwọn èèyàn kan gbà á mọ́ra ni pé kò sí táwọn fẹ́ ṣe. Opportunity wà opportunity wà kó jẹ́ pé a lè dá oko wọ̀. Ṣebí láyé ìgbà yẹn táwọn ń lọ school nígbà táwọn primary ní jọ̀hún tá a lè afford àti ra ráìsì wọ́n ń gbà yẹn lójú wa ń gbà yẹn ráìsì ẹni bá jẹ ráìsì ń gbà yẹn olówó ni. Owó tá a bá ní lọ́wọ́ ń gbà yẹn ègbò là á fi ń rà. Ó ní kiri kan táwọn ìyá wa ń pè légbò àgbàdo ni wọ́n sùrùfé rẹ̀ bí àṣà àwọn Haúsá náà ń jẹ lọ́dọ̀ wọn tá bá ti sùrùfé rẹ̀
wọ́n fẹ́ gbogbo ìdọ̀tí wọ́n yọ ìta ara àgbàdo wọ́n bo tí ó funfun ẹ̀ka fomi fọ́ ni wọ́n dà sórí iná ó mọ pẹ́ kó tó jiná o wọ́n dẹ̀ ra ṣẹ̀wà tílẹ̀gbẹ̀ẹ́ Yorùbá tó wá gbọ́n ní tiwọn ẹ̀mọ́ lọ́n ìran tó lọ́n fún nílà káyà tó gbọ́n àti mọ́ni ìran Yorùbá àwọn tó wá ṣe ẹ̀wà pọ̀ mọ́ wọ́n fẹ́ pòrò látòrí iná wọ́n ń pè ní mẹ́rẹ̀ ṣègbò tá máa mú èrè ṣègbò tán tá bá gbé ìgbò yẹn kalẹ̀ tẹ́ bá jẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ jẹ nǹkan míì àìmọye around 80 something táwa sí wà school ajẹ́ dáadáa àjẹgbó ìgbó lódì tó scarce lé ní ó ti ń package ẹ̀ báyìí sìn wọ́n ti ń package ẹ̀ sínú kìíní sìn wọ́n ti ń tà egbò ní ọmọ ti dé kò rò pé mo jẹ gborí mo yà mọ fojú kan rí mo ti di gbogbo ẹ̀yìn sí àti fẹ́ lé 30 years mo yẹ dúró yìí so ara rú ẹ̀ nìyẹn níbi tí development tí wọ́n ibi tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pa ìran Yorùbá tì sí nìyẹn wọ́n á jẹ́ ká develop lórí ń tà mọ̀ olóhùn jẹ́ káwọn kan yánganyàngàn ìfẹ́ mẹ́sàn orúkọ wọn wọ́n mọ̀ rò pé ìran burúkú ni wọ́n claim Èkó wọn ò rékò gbà ẹ̀yin tẹ́ ẹ̀rékò gbà tẹ́ wá fẹ́ lọ claim ń lè fẹ̀ ẹ̀ claim Benin ẹlẹ́yìn lẹ́ni Benin claim Èkó ẹ̀ tó ń claim Benin ẹ̀ tó ń claim Èkó àwọn aráabé nígbà wọn tó claim Èkó tán táwọn arékò bá wọn fà á nígbà election last year wọ́n tún wá lọ ń claim Ifẹ̀ báyìí nítorí pé wọ́n sọ pé àwọn Ùgbò tó jáde láti Ilé Ifẹ̀ tí wọ́n tẹ̀dó sóńdó tó jẹ́ pé ọmọ bíbí inú Ilé Ifẹ̀ ni wọ́n àwọn ìran Ùgbò láàrin ìran Yorùbá ni wọ́n o torí orúkọ yẹn lásán wọn làwọn ń jẹ́ bẹ́ẹ̀ para àwọn ni àwọn wèrè àwọn ìran yìí mo fẹ́ ká kàn fi hàn pa jù wọ́n lọ àwọn ọba wa àwọn ọ̀làjú wa àwọn tó já síwájú wa nìṣòro tí Yorùbá ní jù tí mo sọ́njọ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ aṣáájú ilẹ̀ Yorùbá ni ò mọ̀ tán ilẹ̀ Yorùbá lélẹ̀ tí ń fa kùdé àti àìjẹ́ kí Yorùbá ó níyì láwùjọ púpọ̀ bíi tàtijọ́ mọ́ kì í ṣègbà tá a bá tó dẹ́rù ogun bàyàn lèyìn tó mọ̀ pé lágbájá jù mí lọ kì í ṣègbà tí èèyàn bá dẹ́rù ogun bà á èèyàn ó jókòó wọ́n fúnra rẹ̀ mọ̀ pé tó jókòó jù mí lọ pẹ̀lú tó mọ̀ rí tí ó mọ̀ display Yorùbá ò ní téwu yẹn ò bá yọ ní gàkíá rẹ̀ gan ó yẹ kó máa bàyàn lẹ́rù gàkíá ìwú yẹn tó bá rí lásán èrò máa bọ̀ pé ṣé lè bá dé inú mi ṣé wàhálà ò ní ṣẹlẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn but ọ̀pọ̀lọpọ̀ tá a fi ṣaṣáájú olórí nínú ìjọ ni olórí bí ọba ìlú ni bí baálẹ̀ ìlú ni bí àwọn gómìnà ni gbogbo wọn mú ìran Yorùbá wọn render àṣà wa wọn render useless wọn àjò nítumọ̀ èmi ò mọ̀ tán ilẹ̀ Yorùbá a sì fi sórí àpèrè ilẹ̀ Yorùbá lára àwọn criteria tó yẹ ká máa lò ó sìn kéèyàn tó jọba ìlú kan ó gbọ́dọ̀ pàtàkì ìlú tó ti fẹ́ jọba because èèyàn onípẹ̀rẹ̀ lọ́mọ ọba kó má mọ bí ìdílé bàbá rẹ̀ ṣe jẹ́ nílùú tó ti bí lára àwọn nǹkan tó ń fa kùdé nìyẹn tírú Olúwo bá ní tàn mọ́ bí ìran àpèrè bàbá ńlá bàbá rẹ̀ ṣe rí kò ní máa sọ kátìkàtì tí ń sọ lẹ́nu yẹn kò ní sọ láíláí ẹ wo bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ of recent níbi 3 years ago bàbá grant interview kan níbi ọdún ajé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé ètò ẹ̀jẹ̀ kí n play ẹ̀kẹ́ gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ ni nítorí pé ibi tí ò bá ti sílẹ̀ yẹn máa ti jiyàn ìjàkadì ibi tí ò bá ti sílẹ̀. God created we the entire humanity, but at some point the world of the spiritual world, that's the world of divinity, existed several thousands of years before humanity. One of the world of divinity is Aji, in which in Ife it has been from time immemorial, before creation of humanity. It has been like that in terms of celebration of wealth. But to the glory of God, a particular race actually discovered it first. And the truth be told, the race that first discovered prosperity and wealth, and they really nurtured it, are the Igbo race. The Igbos first discovered it through their ancestral background. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba níbi tí bàbá Ọọ̀ni bá ọ̀rọ̀ yẹn dé yẹn pé Igbo ló kọ́kọ́ discover ajé
ọdún mélòó nìran Ìgbò kò yẹ kí n mention orúkọ wọn mi fẹ́ máa dárúkọ èèyàn tó bá ti dọ̀rọ̀ àṣà àti ṣe tiwa ọ̀rọ̀ tiwa ló jẹ mí lógún wọn mo kàn fẹ́ gbé àwọn àṣìṣe táwọn aṣáájú wa máa ń ṣe nípa ìtàn pípa jáde látòrí ahọ́n ìtàn tẹ́ ẹ̀ bá mọ̀ di rẹ̀ ẹ má pamọ́ níṣẹ́ táwọn ará bẹ́ẹ̀ bá gbọ́ sìn bóun ò sí ní máa kílẹ̀ pé Ilé-Ifẹ̀ àwọn làwọn ní nígbà tẹ́ ẹ ní pé iye àwọn náà kọ́kọ́ discover Ajé èyí sì ń bọ́ ní Ilé-Ifẹ̀ tá máa wá pàtàkì lọ títí wọ́n gbé fọ́nrán yìí jáde wọ́n ò ní pé àwọn sáwọn sọ pé àwọn làwọn lajé pé Ọọ̀ni tó jẹ́ lórí ọba wọn gan ó confirm ẹ̀ fáwọn ló bá tán kí sì ni Ọọ̀ni fẹ́ fàyọ mi bá ní kẹ́ gbọ́ fọ́nrán yẹn délẹ̀ dáadáa bọ̀ mi ì fẹ́ kó lọ jù torí èdè òyìnbó tán fi sọ ni ọjọ́ kí fẹ́ kó pọ̀ jù kí nìdí tí mo fi go against ewé ọ̀rọ̀ yìí bàbá Ọọ̀ni wá sọ pé kódà gan àwọn ló yẹ ká máa ṣagbátẹrù ọdún yẹn jù ìtí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé bàbá ń polówó ọjà ọdún Ajé ó fẹ́ káwọn Ìgbò tẹ́ ọgbà tó rúmọ̀ pé wọ́n ò náwó sí láì mọ̀ pé ewu ni nítorí ẹ̀ nígbà míì tí ẹ bá ń wo Ifá a máa bà ọjọ́ ọ̀la ìrìn àjò àwọn ọmọ èèyàn jẹ́ Ifá tí wọ́n jẹ lẹ́nìí táwọn ọmọ rẹ̀ ó mọ sunkún rẹ̀ lọ́la wọ́n ní bàbá ló jèso àjàrà ọmọ lẹ́yìn nǹkan òun ní túmọ̀ ohun tí bàbá wa ní Ọ̀fífẹ́ ń sọ yìí bàbá ló jèso àjàrà ó gbádùn èso àjàrà ń tiẹ̀ àwọn ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ wá ń kan ẹ ṣọ́ra níbi ìgbésẹ̀ tẹ́ gbé àbọ̀rọ̀ tẹ́ sọ àbí àkọọ́lẹ̀ kan tó lè kó bá ìran Yorùbá lọ́jọ́ ọ̀la ẹ ṣọ́ra pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà lẹ́lẹ́ ní tá yanjú tá àti rí yanjú ọ̀rọ̀ ìtàn Benin àtèkó mò ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́ mò ń pile up ìjọ lọ́wọ́ ni mò ń gbé bọ̀ mo fẹ́ kí àwọn ará Benin ó mọ level tí wọ́n wà mo fẹ́ kán mọ level wọn lóòótọ́ aṣàwọnú ara wa ìtàn clear pa aṣàwọnú ara wa bọ̀ ìtàn Yorùbá kì í ṣe tàn 30-40 years ago 40,000 years ago torí ẹ̀ ni mo ti máa ń sọ̀rọ̀ tá à ń sọ yìí Ifẹ̀ eléyìí tá à ń lò lọ́wọ́ Ifẹ̀ Odùduwà tá à ń pariwo pé Ifẹ̀ Odùduwà kìnìkan Ifẹ̀ Odùduwà gan ò tí ì wọ 2,000 years bí 1,500 years ní ìtàn Odùduwà so Ifẹ̀ onídàásí ń lò lọ́wọ́ yìí ó tù ú fẹ̀ tá à ń lò lọ́wọ́ yìí bí 5,000 years ni Ifẹ̀ kan ti wà bí 20-30,000 years before àwọn Ifẹ̀ Òtù so kẹ́lẹ́ mọ̀ bí level tí Ifẹ̀ fi tọ́lọ́run fi ṣètò lẹ̀ Yorùbá mo sọ nínú ibì kan mo ní ìran Yorùbá yìí ṣe ìran tí a máa ń wá wọn káàkiri pé ó dàbí pé kéde láti wá Portugal àwa ò rí bẹ́ẹ̀ mọ ìyẹ̀tàn táwọn Ìgbò ti pa lórí ìtàn wọn ni wọ́n láwọn wá láti Israeli gbéyà wọn àwa Yorùbá gan wọn bá wọn gbá rìsáàcì lórí ibi tó ti wá àwọn rí pé láàrin ìran Tápà lọ́pọ̀lọpọ̀ wọn ti yọ jáde láàrin àwọn ìran Benue ìran Tápà ìran Gala kankan láàrin ancestral wọn ti jáde èdè wọn tí wọ́n ń sọ ọ̀pọ̀lọpọ̀ èdè wọn ò jọra wọn ìlú mẹ́ta nu wọn ló jọra wọn àwọn yòókù state yòókù tako mọ wọn ò jọ wọn àti ẹ̀ jọra rárá state mẹ́ta ló clear pé wọ́n relate nílẹ̀ Ìgbò bọ̀ kì í sórí ibẹ̀ yẹn mò ń lọ mo kàn ya wọnú ibẹ̀ ni kíní ọ̀rọ̀ tí bàbá wọn ní sọ yìí ló gbé mi wọbẹ̀ lọ ni mo ṣe fẹ́ kí ó jẹ́ pé ẹ jẹ́ kí wọ́n fún wa ní regional à ń gbọ́ wúyèwúyè bóyá wọ́n ti ṣe ọ̀hún àti ìfẹ́ ṣe wọ́n ní protest kan tán fẹ́ ṣe rally sorry not protest tán fẹ́ ṣe ní UK fún Yorùbá nation à ń gbọ́ underground àti ìmọ̀jọ́ tán fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe àwọn náà ní àṣẹ àti kéde rẹ̀ ń bíbà fáwọn èèyàn wa kán lè bá gbọ́ wípé ìran Yorùbá á dákẹ́ lórí ẹ̀dùn ọkàn wa ìyẹn number 1 ìkéde àkọ́kọ́ nìyẹn ìkejì mo fẹ́ kí Yorùbá múra ẹ má jẹ́ kí anybody rọ yín nílẹ̀ ibi tẹ́ ẹ bá wà gbogbo ibi tẹ́ ẹ bá àpáta ní ó gbè yín lágbára Olódùmarè ẹ má dòńdó kí tẹ̀yìn bàjẹ́ o ẹ dẹ̀ má dòńdó kẹ ẹ̀yàn jẹ ẹ dúró lórí òótọ́ ọnú gẹ́gẹ́ bí ìlú àwọn bàbá mi ṣe máa ń lù
wípé òtítọ́ ọnú ó jà ju ogun lọ. Téèyàn bá ń jà lórí ẹ̀tọ́ ó rọrùn fẹ́ nìyẹn láti jàre. Ṣùgbọ́n tẹ́ máa ń fight wrong fight, dandan ni kí onítọ̀hún ó jẹ̀bi. Even tí wọ́n bá dá láre yóò padà jẹ̀bi. Kí ni mo fẹ́ fàyọ? Ẹ wo ìlàágùn àti ìlàkàkà bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lórí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Pẹ̀lú àwọn akitiyan bàbá yẹn, pẹ̀lú láti lo àwọn nǹkan oko láti fi develop ilẹ̀ Yorùbá nígbà tí ò tí ì sépo. Tílẹ̀ Yorùbá dẹ̀ rí bó ṣe rí lénìí. Ìmọ̀ tá à ń pariwo pé wà nílẹ̀ Yorùbá, western education tá à ń pariwo yìí, bàbá Awólọ́wọ̀ ló jẹ́ kí ó nítumọ̀ nínú ayé wa lénìí. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó train àwa ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n lọ. Àwa gan tá a dúró èlò ẹ̀kọ́ ọ̀fẹ́ rí, tá a gbàwé ọ̀fẹ́, wọ́n fún wa ní lọ́kà lọ́fẹ̀ẹ́, lọ́kà. Wọ́n set up library, wọ́n set up laboratory fún wa for free. Tọ́kọ́ àwọn machine oríṣiríṣi wọ́n ń gbà yẹn tá à ń lò nígbà táwa secondary school láyé Bọ́lá Ìgè. Àwa gan test ẹ̀kọ́ ọ̀fẹ́ àmọ́ bó ṣe rí lẹ́nu. Ẹ wá wo ayé ìgbàtẹ́kọ̀ọ́ dowó ní Nàìjíríà. Ẹ wo ìgbàtẹ́kọ̀ọ́ wà lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́, ẹ wo bí àwọn region yòókù ṣe rí. Ẹ fi wọ́n compare alẹ́ Yorùbá lénìí. Ṣùgbọ́n kò wu àwọn gómìnà wa, kò wù wọ́n nítorí àdájẹ. Ẹ fẹ́ kó wọn sọ pé orí òkèlè àwọn ìran yín nìkan ní pọ́n, káwọn ìran yòókù máa dààmú. It's not possible. It's not possible. Bàbá yẹn wá ṣiṣẹ́ nínú òkùnkù yẹn, ó lọ kọ́lé kan sí Mọ́kà. Ibẹ̀ ni Nigerian government take over lénìí. Nítorí ìran Yorùbá ni ló fi kọ́ o. Nigerian government wọ́n ríran rí, wọ́n jàgbà lọ́wọ́ ẹ̀. Wọ́n ń kọ́ àwọn ọmọ lọ́bẹ̀. Irú ibẹ̀ yẹn ká máa gba táàsì ẹ̀. Ilẹ̀ Yorùbá ló yẹ ká owó ibẹ̀ máa wá. Ó kọ́kàn sí London, ẹ̀yà jáàkì ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ fi ṣe Nigerian commission ní UK lénìí. Nigeria House tó wà UK lénìí, Awólọ́wọ̀ ló kọ́ pẹ̀lú owó kòkó. Ẹ̀yà jáàkì ẹ̀ lọ́wọ́ ẹ̀. So ó mì ń pé àpótí Nàìjíríà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ò ní kankan tó fẹ́ ṣe fún anybody. Torí ẹ̀ nígbésẹ̀ tí Bọ́lá Tinubu gbé lánàá, inú mi dùn sí gan o. Inú tèmi dùn sí. Ntèmi ń sọ tèmi nìyẹn. Kì í ṣe pé kéèyàn kan wà kọ́kàn máa fìyà jẹ àwọn èèyàn. Ìtí tó bà mí nínú jẹ́ ní ìjọba bàbá yẹn ni pé ó fi ibi pa ìlú yìí. À ń bá ẹbí bọ̀ fọdún mẹ́jọ. Ó dẹ̀ débẹ̀ ìwé dìbò pé tó bá débẹ̀ ọmọ tó lè ṣe tẹ́bi òfin nípa àwọn èèyàn mọ́. Láwọn èèyàn ṣe dààmú torí ẹ̀. Ó dẹ̀ débẹ̀, ó dẹ̀ dá gbogbo ẹ̀rú. Ìwọ náà wá kí ẹ pẹ̀lú oúnjẹ. Nítorí pé owó wà lọ́wọ́ ẹ̀yin, ebi ò lè pè yín láéláé. Ẹ̀yàn rántí pé àwọn èèyàn kan wà tán lọ́nu mọ́lẹ̀ tí wọn ò mọ tí wọn ó jẹ. Wọ́n máa ti jẹ kan tán kò sí. The next thing tí wọ́n ó jẹ wọn ò mọ̀. Ó kàn máa rìn lọ náà ni. Bọ̀ yín tí yín tẹ́ jẹ tọ́lọ̀ máa ní kẹ́ lo 400 years láyé bẹ́ẹ̀ ṣe wà yẹn, ìtẹ́ jẹ́ ń bẹ fún yín. Ẹ tún lè jẹ tán. Tí gbogbo ìran yín bá lo 400 years láyé, ìtẹ́ máa jẹ́ wà. Tẹ́yẹ̀ sì lè jẹ tán. Ẹ wá consider pé àwọn kan wà tó yẹ pé ìran díran wọn ò rí nǹkan jẹ rí. Pé ọgbọ́n wo lẹ lè dá tẹ́ fi mú solution bá. Torí ẹ̀ lèmi ṣe bínú sí bàbá Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀. Ṣùgbọ́n lára tó lè mú kí ìrọ̀rùn tètè bá ìran Yorùbá, òun ni kí wọ́n fún wa ní regional system kájà kọ́kọ́ dágbò rẹ̀ ṣe ná. Káàkù bá dágbò ẹ̀ ṣe, yes, káwá wo bí ó ti rí. Ìgbà yẹn a lè fèsì àwọn gọ́vnà wa. Torí ń sìn everybody tá bá bá gọ́vnà wí, gọ́vnà wọn sọ pé federal ni. Ní tí ò jẹ́ kí everybody bá gọ́vnà state ẹ̀ sọ̀rọ̀ ní ẹjẹ́ pé federal là ń wò lójoojúmọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀dádá abẹ àwọn gọ́vnà yìí ni. Ẹ gbowó ẹ nígbọ̀n kan wọ́n kàn dé mákò pímú. Àwọn fámìlì yín ló lówó tí wọ́n ń pín l'Àbújá. Ìmí ò tó ní rówó tíṣà san. Ordinary ọ̀nà tẹ́ ń ṣe káàkiri náà, ọ̀nà quality. Ẹ máa fárí apákadápá kan sí ibi tó ẹlẹ́mìnà ìlú ìyá mi níbí, wọ́n sáré ṣe títì bẹ̀. Wọ́n tó ní ṣe dáadáa o. Àbí tí bàbá mi gbé ní tó gbé, wọ́n ṣe títì bẹ̀. Àwọn títí àwọn tó dìbò fún yín, àwọn yẹn ò ní di títì tí wọ́n. Ẹ wá ságbàdo kẹwàá o condition wa lágbàdo very worst. Kò sọ́nà. Mo ti post ẹ̀ láìmọ̀ ìgbà lórí ìkànnì. Ẹ̀yin yan mi,
ara mi ò yá ni jẹ́ kẹ́rí mi bí ijọ́ mélòó kan sẹ́yìn lágbára Ọlọ́run mo ṣe mẹ́tò tó tún ga ju eléyìí lọ bọ̀ láìpẹ́ ẹ bá mi gba ilé kẹ́ bá mi fẹnu bà kẹ́ bá mi tàn káàkiri ẹ jẹ́ ká yóò fi ilé ẹjọ́ ẹ ṣé mo dúpẹ́ o.